Shewelude Kaidoario Bọ́sẹ̀dé Christiana mi Shewelude Kaidoario 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 Shewelude Kaidoario Aṣọ ọmọdé mọdé Olisa o. Aṣọ ọmọdé mọdé ọmọ Balógun. Aṣọ ọmọdé mọdé Olisa o. Aṣọ ọmọdé mọdé Olisa o. Aṣọ ọmọdé mọdé aya Dr. Patrick. Aṣọ ọmọdé mọdé Olisa o. Ìbálòdé tó ní o. Ọba bí oṣù àdúmọ̀dá ṣàǹtà mo tún gbọ́ ìdè o. Ó yá ẹ̀túyáyá kẹ̀tù yàyà ẹ̀túyáyá kẹ̀tù yàyà kẹwàá bá mi la. Ó ní mà ní ṣọjọ́ ìbí ẹni rere àpọ́nbẹ́pọ̀ rẹ̀ èyí mẹ́nugún ọ̀kín láwùjọ ẹ̀yẹ aya rere lódèdè ọkọ wọn Bọ́sẹ̀dé o. Christiana ọmọ àwọnùsí ọmọ Balógun ní Washington DC. Aya Dr. Patrick Ìdòwú Àwòṣìkà o. Ó yẹ tẹ́tí ò gbọ́dọ̀ lẹ́nu mi ọkọ rẹ̀ ló rán mi wá. Ọkọ rẹ̀ ló ní máa kí ìfẹ́ òun ó ní alábàárín mi ni ògbégbà mi ni alábàárò mi ni èjìká tí ó jẹ́ káṣọ yẹ lọ́rùn mi ni ìyá àwọn ọmọ mi ò lóríire ó ní o. Ó ní máa kí ọ ní gbèjègbèjọ ó ní máa kí ọ kí máa kí ọ ti kúnlẹ̀ ti kúnlẹ̀. Mama Victoria Àwòṣìkà o. Mo ní bílẹ̀ ló bá wà ní owó dé. Mama Patrick Junior Àwòṣìkà ẹ̀yìnkùlé ló bá wà ní owó dẹ̀dẹ̀. Mo pé bẹ́tì rẹ bá já o máa mí kàn wọ́n mọ̀ ní pẹ̀rí bàbá ire ni mo pẹ̀rí rẹ̀ sí lónìí o. Mama Helen Àwòṣìkà orógbó ní òmàgbó òbí ní òmàbíkú àrùn sọnù nínú ọdún èyí. Mama Isaac Àwòṣìkà ǹṣe báyìí lọ àyùnbọ̀ lọ́wọ́ yẹnu onírogún àtakò lójú ọ̀nà. Ó yá mọ́ ní oníròǹgbè sọnù bí oṣolú bí ọmọ ìbànújẹ́ onífìlẹ̀ rẹ̀ ṣe bùgbé. Aya Dr. Patrick Ìdòwú Àwòṣìkà Ìdòwú Àwòṣìkà ti gbogbo obìnrin rí lọ́dọ̀ tó ń yẹ owó ọ̀ṣẹ́. Wọ́n ní bí Ìdòwú ògbó bá jọkọ mi ṣe bá sí jálè mi. Ìkẹta ọmọ ní ṣe Ìdòwú ògbó. Ìkẹta ọmọ ní ṣe Ìdòwú ló lè jì rẹ̀ ṣe bí díẹ̀ níta làbá nínú ìbejì. Ìdòwú ògbó ló lò yí làwọn ẹ̀ máa ń gbádùn rárá. Ògbó àbí kéré lẹ́sí ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Mo ní ẹ ò ní mọ̀ bànújẹ́ nílé ayé ìrọ̀rùn lẹ́ máa fi lé ayé yín ló gbà. Bọ́sẹ̀dé o. Christiana jẹ́ ń bá ẹ̀dẹ́lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Àwònùsọ ẹ̀bí lọ́lá fẹ̀bí sọlá àṣùn fọmọ ọ̀túnba wọ́kálẹ̀ kùkù lẹ́wùdẹ́lẹ́kù àìmójúbọ mi ni ó. Ó níyà omebi lágbẹ̀dẹ àbílẹ̀gẹ̀ lágbẹ̀dẹ àbíṣẹlẹ̀ṣẹlẹ̀
ọmọ Lisa o ọmọ líṣìdá bẹjírọ́bà ọmọ líṣìdá bẹjírọ́bà kúdúgá náà tún Àjànùwá lọ́sì Àjànùwá ṣòwò mọ́dọ̀ ṣídà gbogbo Abọ́sẹ̀dé o mo pé mo fẹ́ bá o délé màmá tó bí ọlọ́mọ Kristiana ọmọ Balógun Adó tó ń dẹ́wà o. Kò ṣe rí bẹ́ẹ̀ ni kò ṣe fẹ́ kù ọjọ́ kò mọ̀ ọjọ́ ó dúró tán ìjọ wa sá lọ òzù sílẹ̀ gbàrà rẹ̀ lẹ́rù nílé màmá tó bí ọlọ́mọ Balógun àpẹ́ bí abẹ́rẹ́ ó ní gángan àtẹ̀pámọ́ lójú àlùfọ́bà lùfùjòyè wọ́n á máa dúró sórí òjò àmàlùfọ́ lòun ọba gbé Èdùmàrè má ti ṣe ọmọ Balógun aṣọdúnmọ́dún láwọ̀ aṣọdúnmọ́dún aṣọ́rọ̀mọ́rọ̀ láwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀ Túnbọ̀ ọmọ Balógun ní ìwò níwọlé pa ọ́ ó ní àrùn onífilé rẹ̀ ṣe bùgbé ngbóyè ìgà Adéjàyàn ní àìsàn níforí rẹ̀ dáadé lọ́lá Ọlọ́run ọba mi Elédùmarè àgbéṣe kan relé o. Ìran àlùkò ṣetán ọ̀rẹ́ ìkọsùn Adúmọ̀dán janta ṣetán òrèlè bàbá tó bí lọ́mọ Ògúnmákè Abigi Ajéfu ẹ̀rẹ̀ lóko tún dìgbà kan náà o. Títí ayé oṣù Akáyọ̀ èṣe títí ayé oṣù Akáyọ̀ èṣe ẹjú wo ní òwe màmú sunkún èṣe ẹnu wo ní òwe màmú pòṣé èṣe títí ayé oṣù Akáyọ̀.